Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Aṣọ́pẹ́ fún Ọlọ́run, àtọ̀rẹ̀kẹ́ ìgẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam. Eléyìí tí a mú wá lọ́sàn yìí ní al-adabu sahur wal iftar. Bọ́ọ̀lá ṣe ń kí ni àwọn ẹ̀kọ́ tó jọmọ́ sààrì jíjẹ àti ìṣínú. Nǹkan méjì tí a mú wá nìyẹn, a ní jẹ́ kí fídíò ẹ̀gùn. Agbógbó alamọ̀ pé dátà mọ́, Ọlọ́run ṣàánú wa Nàìjíríà. Ṣùgbọ́n ká tó lọ sórí pọ́ìntì wa, a ti ń sọ fún èèyàn wa pẹ̀lú àṣẹ Ọlọ́run, èyí tí ẹ ti follow page wa, ẹ bá wa follow ẹ̀. So gbogbo nǹkan tí à ń mú wá, nǹkan tó máa ṣe wa lóore tó pọ̀ ni nínú ẹ̀sìn wa, nínú àwẹ̀ tí à ń gbà ní. So ká tún gbìyànjú láti máa share fún àǹfààní àwọn ẹlòmíì náà. Ọlọ́run gbà lẹ́sìn fún ẹnìkan kan wa. A fẹ́ sọ̀rọ̀ nípa alákọ̀ọ́kọ́ náà nípa sààrì jíjẹ. Ipò orí sààrì jíjẹ wà nínú ẹ̀sìn, súnà ni, súnà Ànábì wa sallallahu alaihi wasallam ni. Ànábì wa sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ kan, ó ní ká jẹ sààrì, ó ní ìyàtọ̀ tó wà láàrin àwẹ̀ wa àti àwẹ̀ àwọn tí a fún ní tírà. Ìyàtọ̀ tó ń bẹ láàrin sààrì jíjẹ náà ni jíjẹ sààrì ní pé sààrì jíjẹ jíyàtọ̀ láàrin àwẹ̀ wa àti àwẹ̀ àwọn tí a fún ní tírà. Tó túmọ̀ sí pé èèyàn kọ̀ọ̀kan ń ronú pé léni ohun kankan mú mi jẹ, mo fẹ́ máa bá lọ bẹ́ẹ̀ yẹn. Kó bá wá kọ̀rọ̀ gídá pé nǹkan kan mú mi jẹ, mo fẹ́ máa bá lọ bẹ́ẹ̀ yẹn. Ó tiẹ̀ jẹ́ omi lásán kéèyàn ṣe kíni, kéèyàn mú láti fi ṣe síni, láti fi pé súnà yẹn, inshallah. Tó bá ṣe ń ṣe nìyẹn. Naam, báwo lẹ ṣe wá ń jẹ sààrì? Kódà hadith gan wà lórí ẹ̀, tí àyà gan wà lórí ẹ̀, tí Ànábì wa ń sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasakhirin. Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ ó máa ń rọ̀jò àlùbáríkà rẹ̀ sí àwọn tó ń jẹ sààrì. Tó túmọ̀ sí pé téèyàn bá ti ń jẹ sààrì, èèyàn á ṣe kíni, ládá mi tún wà ń bẹ̀, special ládá wà ń bẹ̀. Ṣùgbọ́n a sọ nípa ẹni tí ó ṣe pé ó ti gbàgbé, ẹni tó ti gbàgbé tó sùn, tó pé tẹ̀mí ti lọ kó tó jí, kò sí problem fún yẹn, kó máa bá wẹ̀ lọ ni. Ṣùgbọ́n ẹni tó bá ti jí, kó wá sọ pé kó wá mọ̀ọ́mọ̀ máa jẹun, kò bá súnà Ànábì sallallahu alaihi wasallam. Ó wá kọ̀rọ̀ àǹgídá pé kò lè jẹun, kó pé tẹ̀ jẹ́ omi kó fi ṣe súnà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam tún sọ pé tasaharu fa inna fi suhuri baraka. Ẹ máa jẹ sààrì o, nítorí pé inú sààrì jíjẹ àlùbáríkà tó pọ̀ ó wà ń bẹ̀. Ànábì wa sọ bẹ́ẹ̀. Báwo la ṣe wá ń jẹ sààrì? Lásìkò tá a wà yìí nísìn, alfajari yíyọ rẹ̀ bíi 10 or quarter to 6 alfajari yọ. Ṣùgbọ́n ká wá jẹun, ó tún gbọ́dọ̀ ní àdá bá ṣe máa jẹ. Àwọn mi wà tó bá ti jí lágo 3 lọ máa jẹun, wá tún lọ sùn. Tó bá ti jẹun tán, wá tún lọ sùn. Kó tó wá bá lọ sí pé ó fẹ́ lọ kí àsùbá parapara báyìí ló máa sáré kiri bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó. Rárá, ẹ̀kọ́ wà ń bẹ̀. Ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ni pé ó náà ni pé ta'khir àbí kaifa yakun ta'khir suhur, kéèyàn jẹ́ kí sààrì jíjẹ kó ṣe kíni, kéèyàn lọ lára. Èèyàn máa ń lọ sààrì jíjẹ lára ni. Ẹni tó wá jí lágo 3 kó lọ sùn kò dá tó. A sọ pé kò ní àwẹ̀ o, ṣùgbọ́n kò dá. Lásìkò tá a wà yìí nísìn, ìyí tó dáa jù kéèyàn jẹ sààrì ó náà ni láti bí aago 5 lọ. Láti bí aago 5 lọ. So nínú àwọn tó fẹ́ kí wọ́n máa ń tètè jẹun, pé tó bá bẹ̀rẹ̀ sí máa jẹun báyìí, oúnjẹ ó máa yá wọn, oúnjẹ jíjí wọn gan kò ju bí ìṣẹ́jú 10 sí ìṣẹ́jú 15 lọ gan. After 5 gan ni ó dáa fún wọn. Kódà tá a bá fẹ́ sọ nípa aago 4 gan tún yá, 4 àbọ̀ gan tún yá. Ìyí tó dáa jù ní aago 5 kéèyàn lè jẹun, kéèyàn lọ lára. Ànábì sallallahu alaihi wasallam máa lọ lára ni. Ọbí àwọn sàhábí máa ń gbà wá pé Ànábì máa ń jẹ sààrì tán. Yàtọ̀ tó máa wà láàrin sààrì jíjẹ Ànábì àti pé kó gbé alfajari yọ, kò ju ìtẹ̀yàn lè fi ka àyà 50 lọ. Kò ju ìtẹ̀yàn lè fi ka àyà 50 lọ. So kò ju bí ìṣẹ́jú 10 sí ìṣẹ́jú 5 lọ. Èèyàn máa ń lọ sààrì jíjẹ ní ara ni. A sọ nípa àwọn olówó tó lówó rọ́rọ́ rẹpẹtẹ tó máa tó gbogbo ẹ lọ nẹ́nẹ́nẹ́. Oríṣiríṣi àwọn èèyàn la máa ń ní ẹlòmíì bí wákàtí kan ló máa fi jẹun, bà tó tó gbogbo ẹ lẹ̀. Ọ̀tọ̀ ní ẹran màálù, ọ̀tọ̀ ní ẹran ègúnfé, ọ̀tọ̀ ní ẹja, ọ̀tọ̀ ní tíì àti níbẹ̀. Àwa máa bá gbogbo ẹ̀ téètéé kó tó ṣe tán bẹ̀. Bí wákàtí kan ló máa fi ṣe tán. So a sọ nípa àwọn yẹn. So àwọn ní láti fún ara wọn ní time. Ṣùgbọ́n àwọn tá máa ń tètè jẹun, pé tá bá ti bẹ̀rẹ̀ sí ní máa jẹun bá kò ju bí ìṣẹ́jú 10 àbí ìṣẹ́jú 15 lọ. Ní tó dájú ni pé 5 dá tàbí after 5. Torí alfajari gangan ní gbogbo káàkiri sọ pé gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ̀rẹ̀ nísìn quarter to 6 or 10 to 6 ni. Láti bí Ìlọrin lọ, àwọn táìmù wọn tún máa ń change yàtọ̀ sí tiwa. Tá bá dé bí ilẹ̀ Haúsá, yàtọ̀ tún wà ń bẹ̀. So a sọ wọn yẹn, àwọn ló mọ àwọn táìmù tí àwọn máa filẹ̀. So nǹkan tá fẹ́ fàyọ̀ bẹ̀ gangan náà ni pé ká lọ sààrì lára, ká má tètè jẹun lágo 3, ká má tètè jẹun lágo 4, ká sì máa ó ti wá yíyá jù ká jẹun láti aago 5 lọ. Kọ́lọ́n fi wá jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Kí ni wá ní ìdájọ́ tó so mọ́ al-iftar? Iftar ni pé bí a ṣe ń ṣínu.
ìṣínú ni pé èèyàn máa tètè ta'jil iftar, èèyàn máa tètè ṣínu ni tásìkò inú bá tó báyìí kéèyàn tètè ṣínu. Tó bá dé àwọn ìlú Islam tásìkò bá tó bá ti pèrún báyìí ó máa fi àyè lẹ̀, ó máa fi àyè lẹ̀ káwọn èèyàn máa fi ṣínu kó tó jìpọ̀ gbé Maghrib dúró. Kò sí tó jẹ́ pé à kí ń pe Maghrib lẹ̀, àwọn kan máa ń sọ bẹ́ẹ̀, à kí ń pe Maghrib, kò sí tó jẹ́ bẹ́ẹ̀ lọ́yọ̀ kúrò, à ń pe Maghrib lẹ̀ dáadáa. So ní lásìkò táwa nísìnyí bíi 7 ní al-fitr àbí 2 tó ṣá ká ní 7 ṣá. So tó ṣe ni pé pẹ̀lú bó ṣe jẹ́ náà tó bá dé àwọn másásí mi tó bá ti pè ní tó bá wọn gbé ń dúró ni o, tó bá jẹ́ pé irú másásí tiẹ̀ wà ní sáà prepare nǹkan tó fẹ́ fi ṣínú dání tó bá ti lè pè ní báyìí kò sáà fi nǹkan sẹ́nu tó dà ní kéèyàn ṣínú kó tó ṣe kíni kó tó kínu. So kò ní dà tó pé ká tún wá lọ lára débi pé àṣẹ máa kínu tán a máa kí Maghrib tán ká tó sọ pé àti ń ṣínú, ká tètè ṣínú ká tó ṣe kíni ká tó kí Maghrib ni. So àárín ibẹ̀ yẹn wọn wá ní pé tábà tí wàá ṣínú ó ní àdúrà tá à ń ṣe bọ̀ torí tẹ́ẹ̀mù tí after a máa fún yín ní àdúrà yẹn lẹ́tà, ṣùgbọ́n ìta ń sọ nígbà ni pé ká tètè máa ṣínú tó bá ti pè ní báyìí ká ṣínú. Tó dájú ni pé gbogbo àti àní másásá àwọn ìmáàmù wa fún àjàmá yín ní tẹ́ẹ̀mù fún ní tẹ́ẹ̀mù tẹ́ bá ṣínú fi tẹ́ẹ̀mù lẹ̀ ó tẹ̀jẹ́ ṣẹ́jú mẹ́wàá ó tẹ̀jẹ́ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ fi ṣínú kí nǹkan kò fi ṣínú kọ́ tó yẹ pé ó ti kínu. So nínú àwọn nǹkan wo la fi ń ṣínú, àwọn nǹkan wo la fi ń ṣínú. So nílẹ̀ Yorùbá níbẹ̀ oríṣiríṣi la máa mú wá, ẹlòmíà lọ ra minerals ọsàn ní ọ̀gẹ̀dẹ̀ ní oríṣiríṣi, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni ó wọlé. Ṣùgbọ́n èyí tó dájú kéèyàn fi ṣínú náà ní dẹ̀bínù tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Dẹ̀bínù ni kéèyàn rọ dẹ̀bínù tútù, kéèyàn bá rí tútù kó lo dẹ̀bínù tó gbẹ, kéèyàn bá rí dẹ̀bínù tó gbẹ summa haza alma, lẹ́yìn náà omi tó ti yẹyin tútù ọ̀ gbígbẹ yẹn dẹ̀bínù là ń sọ ń pa ẹ̀ o. Lẹ́yìn yẹn náà ká fi omi ṣínú bá Ànábì ṣe tó nìyẹn. Ṣùgbọ́n ká fi ọ̀gẹ̀dẹ̀ sí ká fi ẹ̀sàn sí kò sí tó burú ń bẹ̀. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ pé sùn yẹn kéèyàn tiẹ̀ mú dẹ̀bínù dání kó tiẹ̀ kọ́kọ́ kàn sẹ́nu náà kó ṣe àdúrà kó tiẹ̀ kọ́kọ́ sẹ́nu náà. So kó tiẹ̀ wá fi bó tiẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ló fẹ́ jẹ ni ọsàn ló fẹ́ jẹ ni kó fi gbogbo ẹ̀ tẹ̀lé. Ká tiẹ̀ ní pé àti àwa mú kan àti àwa rí kankan nú ẹ̀ rárá ká fi ọsàn sí kò sí tó fi burú bẹ̀, but tó dájú ni a sì ń sọ fún ara wa yìí. Ṣùgbọ́n kí fídíò ẹ̀ má lọ gùn jù yẹ ká sì stop ẹ̀ bẹ́ẹ̀ náà. Tó bá ti di next video inshallah àwọn tó bá tún kù a máa ṣe kíni a máa fún yín sí. So ìtàṣe náà kọ́lọ́n fún wa ní àgbọ́yé, àwọn ṣéwù wa náà tún wà bíbáyìí náà fáwọn láti ìlú Saudi. So kọ́lọ́n gbà fún wa sallallahu alaihi wa sallam wa alihi wa sahbihi wa sallim.